Jẹ́ kí a ṣí Bíbélì wa sí ìwé Jòhánù. Ìwé Jòhánù orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹtàdínlógún. John chapter 17 verse 17. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé, sọ wọ́n di mímọ́ nínú òtítọ́. Òtítọ́ ni ọ̀rọ̀ rẹ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, Baba ayérayé, a tún ti wá síwájú rẹ ní wákàtí ọ̀wọ̀ yìí. A wá síwájú rẹ fún ìrànlọ́wọ́. Torí pé ọ̀dọ̀ rẹ nìkan náà láti lè rí òtítọ́. Kò sí òtítọ́ ní ibòmíràn bí kò ṣe ní ọ̀dọ̀ rẹ. Bàbá, a fẹ́ kí ẹ sọ ọ̀rọ̀ yín jáde sí wa. A fẹ́ kí ẹ fi ọ̀rọ̀ yín kí ẹ fi yé wa. A fẹ́ kí ẹ bùkún fún wa. A fẹ́ kí ẹ gbà wá là ní tòótọ́. A fẹ́ kí ẹ já ìdè ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé wa nípa ọ̀rọ̀ yín. A fẹ́ kí ẹ ṣí ojú fífọ́ wa. A fẹ́ kí ẹ ṣí etí dídi wa. A fẹ́ kí ẹ fún wa ní ọkàn ẹran, kí ẹ sì yọ ọkàn òkúta kúrò ní ọkàn wa. A fẹ́ kí ẹ gbàlà. A fẹ́ kí ẹ wò wá sàn kúrò nínú àìsàn ẹ̀ṣẹ̀. A fẹ́ kí ẹ ràn wá lọ́wọ́. A fẹ́ kí ẹ gba gbogbo ògo nínú ìwàásù ti òní. Kí gbogbo ògo kó sì jẹ́ ti nìkan ṣoṣo. A dúpẹ́ pé ẹ ti gbọ́, èyí ni a bẹ̀bẹ̀ lórúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Àkọlé ìwàásù wa fún ìsìn ti òní, òun náà ni ìsọdimímọ́. Ìsọdimímọ́. Ẹsẹ̀ Bíbélì tí a sì fẹ́ yànnàná náà ni ìwé Jòhánù orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹtàdínlógún tí mo kà sí wa létí. Bí mo ti sọ tẹ́lẹ̀ rí wípé ìwé Jòhánù orí kẹtàdínlógún yìí jẹ́ àdúrà olórí àlùfáà tí Kristi Jésù gbà nígbà tí ikú rẹ̀ súnmọ́ tòsí, nígbà tí ikú rẹ̀ súnmọ́ etílé. Nínú àdúrà yìí, ó gbàdúrà fún ara rẹ̀, ó gbàdúrà fún àwọn ọmọlẹ́yìn rẹ̀, ó sì gbàdúrà fún gbogbo ìjọ Ọlọ́run ní àpapọ̀. Nínú àdúrà tó gbà fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní ẹsẹ̀ Bíbélì wa yìí ti jáde wá. Abala ibi tí ó ti gbàdúrà fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó bẹ̀rẹ̀ láti orí 6 títí tí ó fi dé orí 19. Tí a bá sì ṣe àkíyèsí abala yìí dáradára, a ó rí gbólóhùn kan tí ó ń farahàn ní ọ̀pọ̀ ìgbà. Kódà gbólóhùn yìí wà nínú ẹsẹ̀ tó bẹ̀rẹ̀ àdúrà tí Kristi bẹ̀rẹ̀ sí ní gbà fún àwọn ọmọlẹ́yìn rẹ̀. Gbólóhùn náà ni ayé. Nínú ẹsẹ̀ 6 yìí, ó kà báyìí wípé, èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ ti fi fún mi láti inú ayé. Tìrẹ ni wọ́n ti jẹ́ rí, ìwọ sì ti fi wọ́n fún mi, wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́. Nínú ẹsẹ̀ Bíbélì yìí, òtítọ́ kan farahàn gédégbé. Àwọn wọ̀nyí, àwọn tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí, tí ó ń gbàdúrà fún yìí, wọ́n wá láti inú ayé. Lóòótọ́ Kristi ti fi orúkọ Ọlọ́run hàn fún wọn. Lóòótọ́ bàbá fúnra ara rẹ̀ ló fi wọ́n fún Kristi. Lóòótọ́ wọ́n jẹ́ ti bàbá. Lóòótọ́ wọ́n ti pa ọ̀rọ̀ bàbá mọ́. Àmọ́ òótọ́ ni èyí náà wípé wọ́n wá láti inú ayé. Nígbà kan rí, àwọn náà wà pẹ̀lú àwọn ènìyàn ayé. Wọ́n ń ṣe ohun tí ayé ń ṣe. Àmọ́ ní àkókò kan, a pè wọ́n jáde kúrò nínú ayé. A fi orúkọ Ọlọ́run hàn wọ́n. Wọ́n mọ Ọlọ́run gẹ́gẹ́ bí bàbá.
wọ́n sì mọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé òun ni bàbá ọmọ bíbí kan ṣoṣo tí a ń pè ní Jésù Kristi. Wọ́n gbàgbọ́ nínú ẹni tí Ọlọ́run rán tí ń ṣe ọmọ rẹ̀, tí ń ṣe Jésù Kristi. Nígbà tí Jésù sì wà pẹ̀lú wọn, wọ́n pa ọ̀rọ̀ tó fún wọn mọ́, wọn kò sẹ́. Kódà nígbà tí àwọn kan pẹ̀yìn dà, nígbà tí àwọn kan fi Jésù Kristi sílẹ̀, wọ́n ní, Olúwa, ọ̀dọ̀ ta ni àwa ó lọ? Ìwọ ni o ní ọ̀rọ̀ àìnípẹ̀kun. So àwọn yìí ti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́, wọ́n ti di ọ̀rọ̀ Ọlọ́run mú. Àmọ́ ní báyìí Jésù ti ń lọ sí ibi tí ó ti wá. Láìpẹ́ a ó mú, a ó kàn mú àgbélébùú. Ẹni tí wọ́n ń tẹ̀lé káàkiri, tí wọ́n ń jẹ́rìí rẹ̀ pé òun ni ọmọ Ọlọ́run, láìpẹ́ yóò fi wọ́n sílẹ̀, yóò gòkè ọ̀run lọ. Ẹni tí wọ́n ń tẹ̀lé káàkiri, tí wọ́n ń pè ní rábì, a ó gbé kọ́ sórí igi láìpẹ́. Ẹni tí wọ́n rí gẹ́gẹ́ bí bàbá yóò tó fi wọ́n sílẹ̀, tí wọn yóò sì fẹ́ dàbí aláìní bàbá. Jésù sọ nínú ẹsẹ̀ 11 nínú orí bíbélì wa tí a ń ka ìwé Jòhánù orí 17. Ó ní, èmi kò sí ní ayé mọ́, àwọn wọ̀nyí sì ń bẹ ní ayé, èmi sì ń bọ̀ wá sọ́dọ̀ rẹ. Bàbá mímọ́, pa àwọn tí o ti fi fún mi mọ́ ní orúkọ rẹ. Kí ló dé tí wọ́n fi nílò ìpamọ́? Kí ló dé tí a fi nílò láti pa wọ́n mọ́? Ẹsẹ̀ 14 sọ fún wa. Èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn, ayé sì ti kórìíra wọn, nítorí wọn kì í ṣe ti ayé, gẹ́gẹ́ bí èmi kì í ṣe ti ayé. Wọn kì í ṣe ti ayé mọ́, ayé ti kórìíra wọn. Nítorí Kristi sì ni ayé ṣe kórìíra wọn. Bí o kò bá pa wọ́n mọ́, wọn yóò padà sẹ́yìn sínú ayé. Àwa náà mọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí Ọlọ́run gbà wọ́n kúrò nínú oko ẹrú Íjíbítì. Lóòótọ́ ni wọ́n kúrò nínú Íjíbítì, àmọ́ Íjíbítì kò kúrò nínú wọn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú ìrìn àjò náà tí wọ́n lọ, ni wọ́n sì ń wò wípé a bá padà sí Íjíbítì, ò bá ti fi wá sílẹ̀ sí Íjíbítì. Ní ọ̀pọ̀ ìgbà, kódà ní ìgbà mìíràn ni wọ́n yan olórí, tí ìwé Sáàmù sọ fún wa wípé wọ́n yan olórí kan láti darí wọn padà sínú Íjíbítì. Bí Olúwa kò bá pa wọ́n mọ́, ó ṣeé ṣe kí wọ́n padà sí ẹ̀yìn. Ó ní, èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn, ayé sì ti kórìíra wọn, nítorí wọn kì í ṣe ti ayé, gẹ́gẹ́ bí èmi kì í sì ń ṣe ti ayé. Ó mọ̀ wípé àwọn tí wọ́n ti gba orúkọ rẹ̀ gbọ́, tí wọ́n sì jẹ́ ti Ọlọ́run, ó mọ ewu tí ó wà fún wọn látàrí wípé wọ́n wà nínú ayé. Ó mọ ewu tó wà níbẹ̀ fún wọn wípé wọ́n sì ń bẹ nínú ayé. Nínú ẹsẹ̀ 15, Jésù tún wípé, èmi kò gbàdúrà pé kí ìwọ kí ó mú wọn kúrò ní ayé, ṣùgbọ́n kí ìwọ kí ó pa wọ́n mọ́ kúrò nínú ibi, tàbí kúrò lọ́wọ́ ẹni ibi náà. Gbogbo Kìrìsìtẹ́nì tó tọ́ sì lè jẹ́rìí sí ibi tó wà nínú ayé. A lè jẹ́rìí sí ọ̀pọ̀lọpọ̀ ìtànjẹ tí a ń dojúkọ láti ọ̀dọ̀ Sátánì. A lè jẹ́rìí sí òǹfà ayé tí ó ń fẹ́ láti fà wá kúrò nínú ohun tí a sọ wípé a gbàgbọ́ wípé kò dára.
nínú ohun tí a sọ wípé òótọ́ ni, nínú ohun tí a dúró lé lórí, a mọ tí òǹfà ayé ṣe máa fẹ́ fà wá kúrò lórí òtítọ́ tí à ń fẹnu wa jẹ́wọ́ rẹ̀. Ó sọ fún wa wípé nínú ayé a ó rí ìpọ́njú. Àwọn ìpọ́njú yìí yóò sì kó rẹ̀wẹ̀sì wá bá wa. Nígbà mìíràn ẹ̀wẹ̀sì kẹ̀kẹ̀rẹ́, ìrẹ̀wẹ̀sì yìí a máa mú wa fà sẹ́yìn, a máa fà wá sí ohun àìmọ́, a máa fà wá sí ohun tí kò mọ́, ohun tí a mọ̀ wípé ó lòdì sí òfin Ọlọ́run. Àmọ́ Olúwa wa mọ̀ ṣáájú ká tó mọ̀. Ó mọ ewu tí ó wà nínú rẹ̀ wípé àwọn tí òun fi sílẹ̀ sínú ayé yìí, ó mọ ewu tí wọ́n máa rí. Wípé ayé yóò fẹ́ fà wọ́n padà sínú àìmọ́. Fún ìdí èyí, ó gbàdúrà fún àwọn ọmọlẹ́yìn rẹ̀. Ó ní sọ wọ́n di mímọ́ nínú òtítọ́. Òtítọ́ ni ọ̀rọ̀ rẹ̀. Sọ wọ́n di mímọ́ nínú òtítọ́. Òtítọ́ ni ọ̀rọ̀ rẹ̀. Nínú àdúrà Olúwa wa tí ó gbà fún ìsọdimímọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ yìí, nínú ẹsẹ̀ Bíbélì yìí, a ó rí ohun mẹ́ta ní pàtó. Ohun àkọ́kọ́ tí a ó rí níbẹ̀ ni ẹni tí ń sọni di mímọ́. Ohun ẹ̀kejì, òun ni ẹni tí a sọ di mímọ́, tàbí ẹni tí a ń sọ di mímọ́. Ohun ẹ̀kẹta sì ni ohun tí a fi ń sọ wọ́n di mímọ́. Ohun àkọ́kọ́, ẹni tí ń sọni di mímọ́. Jésù gbàdúrà nínú àdúrà yìí, ó ní sọ wọ́n di mímọ́. Kìrìsìtẹ́nì a máa bọ́ sínú ìdánwò láti darapọ̀ mọ́ ayé nítorí tí wọ́n wà nínú ayé. Nígbà mìíràn, wọ́n máa ní ìpinnu gidi, ṣùgbọ́n ìpinnu wọn á máa fà wọ́n sínú ayé. Kódà ó ní ìtàn akọ̀wé ìwé orin kan tó jẹ́ pé orin tó kọ ó jẹ́ ìwé orin tí ó lágbára ni. Ṣùgbọ́n nígbà kan nínú ìrìn àjò ayé rẹ̀, ó bọ́ sínú ayé. Kí sì ni ohun tó bọ́ sínú ayé? Ohun tó bọ́ sínú ayé ni pé ṣé àwọn tí kò wá gbàgbọ́ nínú mẹ́ta lọ́kan, ṣé àwọn sọ pé àwọn náà máa ṣègbé ni? Lójú ara rẹ̀, ó ní ìpinnu dáradára, ṣùgbọ́n ìpinnu dáradára tó rò pé òun ní ìpinnu yìí lòdì sí òfin Ọlọ́run, ó sì fà á kúrò lọ́dọ̀ Ọlọ́run, ó sì fà á lọ sínú ayé. Nígbà mìíràn, nítorí pé a fẹ́ kí àwọn ayé kí wọ́n gbọ́ ọ̀rọ̀ wa, nítorí pé a fẹ́ kí àwọn ayé kí wọ́n darapọ̀ mọ́ wa, a fẹ́ kí wọ́n fẹ́ wa, a ó máa bomi wọ́n òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Díẹ̀díẹ̀ dẹ̀kẹ̀rẹ́, a ó máa bọ́ sínú ayé. Fún ìdí èyí, Jésù Kristi ó gbàdúrà. Ta sì ni ẹni tí ó gbàdúrà sí? Ó gbàdúrà sí Ọlọ́run. Àmọ́ àkọ́kọ́ ná, kí ni àdúrà yìí fi hàn fún wa? Àdúrà yìí fi hàn fún wa wípé bí ó tilẹ̀ wù wá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti di mímọ́, ó wù Jésù ju bó ṣe wù wá lọ. Bó tilẹ̀ wù wá wípé a kò fẹ́ fi Ọlọ́run tí a fẹ́, a kò fẹ́ fi sílẹ̀. Bó tilẹ̀ wù wá pé a fẹ́ dúró nínú òtítọ́, ṣùgbọ́n ayé ń fà wá. Bó tilẹ̀ wù wá báyẹn, ó wù Jésù Kristi ju bó ṣe wù wá lọ. Ó jẹ Olúwa wa lógún ju bó ṣe jẹ wá lógún lọ. Fún ìdí èyí ni ó fi rántí wa nínú àdúrà. Fún ìdí èyí ló fi gbà nínú àdúrà gẹ́gẹ́ bí olórí àlùfáà wa wípé sọ wọ́n di mímọ́. Nítorí pé ó wù ú ìpè ká di mímọ́.
ta sì ni ẹni tí ó kọjú àdúrà yìí sí? Ọlọ́run ni ó kọjú àdúrà yìí sí. Ọlọ́run bàbá ni ó ké pè wípé sọ wọ́n di mímọ́. Ẹ̀yin ará, àti jẹ́ mímọ́ kì í ṣe nípa agbára wa, kì í ṣe nípa ìmọ̀ wa tàbí òye wa. Ọlọ́run nìkan ló ní agbára láti sọ wá di mímọ́, láti yà wá sọ́tọ̀ kúrò nínú ìbàjẹ́ ayé yìí, láti fà wá kúrò nínú ìtànjẹ ayé yìí. Ọlọ́run lè yọ wá. Ọlọ́run ló lè yọ àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ́kù nínú ayé wa. Bí olórí àlùfáà ṣe kọjú sí Ọlọ́run tí ó sì ń bẹ̀rẹ̀ fún ìsọdimímọ́ wa, ó yẹ kí èyí wú àwa náà lórí láti ṣe àfarawé Kristi nínú èyí, kí àwọn náà kí ó sì tọ̀ Olúwa Ọlọ́run lọ nínú àdúrà, kí a sì bẹ̀bẹ̀ wípé kó sọ wá di mímọ́. Nítorí pé a kò lè di mímọ́ nípa agbára wa àfi tí a bá kọjú sí Ọlọ́run. Má ṣe jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ó bá ọ. Má ṣe jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ó gorí ọkàn rẹ. Ẹlòmíràn lè ní mo ti gbàdúrà mọ́ ẹ̀ṣẹ̀ náà sì ń padà wá. Ọ̀rẹ́, kò sí ọ̀nà mìíràn tí ẹ̀ṣẹ̀ fi lè kúrò nínú ayé rẹ nípa títọ̀ Ọlọ́run nìkan ṣoṣo lọ ni. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó mú ọ kúrò níwájú Ọlọ́run. Má ṣe jẹ́ kí ìtànjẹ Sátánì kí ó gbé ọ kúrò níwájú Ọlọ́run. Kò sí ọ̀nà mìíràn tí a fi lè jẹ́ mímọ́. Kò sí ibòmíràn tí a lè lọ láti fi jẹ́ mímọ́ àyàfi ọ̀dọ̀ Ọlọ́run nìkan ṣoṣo. Nígbà tí Jésù Kristi fúnra rẹ̀ bá kọjú sí Ọlọ́run, ibo ni àwa fẹ́ kọjú sí? Ó dúró gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa. Wípé ǹjẹ́ ẹ̀ṣẹ̀ kan ó ń gbé ọ ṣánlẹ̀ láìmọye ìgbà? Ǹjẹ́ ẹ̀ṣẹ̀ kan farahàn nínú ayé rẹ ní àìmọye ìgbà? Ohun tó ń sọ náà ni wípé o ní ìrètí. Wípé ìfẹ́ baba ni láti sọ ọ́ di mímọ́. Tó bá sì mọ̀ wípé ìfẹ́ rẹ ni láti sọ ọ́ di mímọ́, kí ló tí ò ṣe képe láti sọ ọ́ di mímọ́? Ó dàbí ìgbà tí a wà nílé ẹ̀kọ́ gíga ni. Tó bá di àsìkò exam, àwọn lecturer tó bá nífẹ̀ẹ́ àwọn ọmọ iléèwé, ó máa ní àwọn bíbáyìí ni àwọn exam tí mo fẹ́ fún yín, àwọn ìbéèrè tí mo fẹ́ fún yín, àwọn bíbáyìí ni yóò ti jáde, kẹ́ lọ ka àwọn bíbáyìí. Olùkọ́ náà ti múṣẹ́ náà rọrùn fún wa, bí bẹ́ẹ̀ kọ́ ni. Ṣùgbọ́n àwọn tó bá yọ̀ ọ̀lẹ, wọ́n máa tún rúpò, wọ́n máa tún fail. Àwọn tó bá, ṣùgbọ́n ó ti múṣẹ́ náà rọrùn fún wa. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí. Jésù ti múṣẹ́ náà rọrùn fún wa. Ó ti fi hàn wá wípé wo ìfẹ́ bàbá nìyí. Ìfẹ́ rẹ̀ ni láti sọ ọ́ di mímọ́. Ó wù ú láti sọ ọ́ di mímọ́. Ó sì wù èmi náà láti sọ ọ́ di mímọ́. So eléyìí ó jẹ́ kí eléyìí fún wa ní ìgboyà láti wá sí ọ̀dọ̀ rẹ̀ wípé àdúrà tí mo fẹ́ gbà yìí ìfẹ́ Ọlọ́run ni. Ǹjẹ́ o ti tọ̀ ọ́ lọ fún ìsọdimímọ́ rẹ̀? Ǹjẹ́ o ti wá ojú rẹ̀? Ǹjẹ́ o rántí nípa àwọn ìlérí rẹ̀? Ǹjẹ́ o rán létí? Ǹjẹ́ o mú àwọn ìlérí rẹ̀ wá síwájú rẹ̀? Ǹjẹ́ o ké pè fún ìsọdimímọ́ rẹ̀? Ìwé Èzíkíẹ́lì orí 36 ẹsẹ̀ 25. Ezekiel chapter 36 verse 25. Nígbà náà Ọlọ́run ló ń sọ̀rọ̀. Nígbà náà ni èmi ó fi omi mímọ́ wọ́n yín, ẹ̀yin ó sì mọ́. Èmi ó sì wẹ̀ yín mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin yín àti kúrò nínú gbogbo òrìṣà yín. Ó lè mú tọ́ wá pé Ọlọ́run ẹ̀gbin sì wà nínú ayé mi.
wẹ̀ mí mọ́ kúrò ní ẹ̀gbin. Wẹ̀ mí mọ́ kúrò ní àwọn òrìṣà tí ó gba ọkàn mi. O lè mú àwọn ìlérí ìtàn wá. Ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ń lọ sí patí, tí onímọ́tò bá ta àbàtà sí wa lára, ṣé a máa lọ sínú patí bẹ́ẹ̀? Ṣé a máa lọ sí patí pẹ̀lú aṣọ àbàtà? A máa padà sí àbí ẹ̀kọ́ ni láti wẹ ẹ̀gbin tó wà ní ara wa. Ìrọ̀ kí ló dé tí ó jẹ́ pé a kò ná ní ẹ̀gbin tó wà nínú ara wa nínú ẹ̀mí? Ẹ̀gbin tabá, oríṣiríṣi ẹ̀gbin ló tabá wa nínú ẹ̀mí. Oríṣiríṣi kan ni à ń ṣe tí wò gbọdọ̀ gbọ́ àbí tí wò gbọdọ̀ sọ pé wọ́n bá lọ́wọ́ ẹni tí à ń pera wa ní Kìrìsìtẹ́nì. Kí ló tí a ò fi tọ̀ ọ́ wá? Nítorí pé òun nìkan ló lè sọ wá di mímọ́. Ìwé Zakaraya orí 13 ẹsẹ̀ 2. Ó ní yóò sì ṣe ní ọjọ́ náà ni Olúwa àwọn ọmọ ogun wí pé èmi yóò gé orúkọ àwọn òrìṣà kúrò ní ilẹ̀ náà, a kì yóò sì rántí wọn mọ́. Bẹ́ẹ̀ ni èmi yóò mú àwọn wòlíì àti àwọn àìmọ́ kúrò ní ilẹ̀ náà. Ìlérí Ọlọ́run ni fún àwọn ènìyàn rẹ̀. Wípé òun yóò mú àìmọ́ kúrò nínú ayé wọn, kúrò nínú ilẹ̀ wọn. Òun yóò gé orúkọ òrìṣà kúrò ní ẹnu wọn. Ǹjẹ́ a ti tọ̀ wá? Ǹjẹ́ a ti tọ̀ wá? Ìwé Hébérù orí 10 ẹsẹ̀ 21 dé ẹsẹ̀ 22. Hebrews chapter 10 verse 21 to 22. Ẹni tó bá rí kó bá mi kà. Àti bí a ti ní àlùfáà gíga lórí ilé Ọlọ́run, ẹ jẹ́ kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹkún ìgbàgbọ́. Ní ẹkún ìgbàgbọ́. Kí a sì wẹ ọkàn wa mọ́ kúrò nínú èérí ọkàn búburú, kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù. Ó ní bí a tilẹ̀ ní àlùfáà gíga lórí ilé Ọlọ́run, ẹ jẹ́ kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹkún ìgbàgbọ́. A ní olórí àlùfáà, a rí olórí àlùfáà tí ìsọdimímọ́ wa tó mú ní ọkàn. Bí a ti ní olórí àlùfáà yẹn, jẹ́ kí a súnmọ́ tòsí kí a lè wẹ̀ wá nù kúrò nínú àìmọ́ wa. Nítorí nípasẹ̀ olórí àlùfáà yìí nìkan ṣoṣo a lè fi wẹ̀ wá nù kúrò nínú àìmọ́ wa. Ǹjẹ́ à ń wá? Ǹjẹ́ à ń súnmọ́ tòsí? Ǹjẹ́ à ń súnmọ́ ìtẹ́ rẹ̀? Àbí a kò ná ní ẹ̀ṣẹ̀ tó wà nínú ayé wa? Ohun kejì tí a fẹ́ wò, òun náà ni ẹni tí à ń sọ di mímọ́. Ẹni tí à ń sọ di mímọ́. Gẹ́gẹ́ bí ẹsẹ̀ Bíbélì wa sì ti sọ pé sọ wọ́n di mímọ́. Ìbéèrè bẹ̀ ni wípé àwọn wo? Àwọn wo ló ń sọ nípa rẹ̀? Ṣé àwọn tó wà nínú ayé ni tàbí àwọn mìíràn? So ìwé Jòhánù yìí ó sọ fún wa nípa àwọn wọ̀nyí. Ó sọ fún wa nípa àwọn tí Jésù ń gbàdúrà fún. Kódà Jésù sọ pé òun kò gbàdúrà fún ayé. Ṣùgbọ́n ó ní àwọn kan tí ó ń gbàdúrà fún, ó ní àwọn àmúyẹ kan tí ó wà nínú ayé wọn tí Jésù sọ bó ti ń gbàdúrà náà. Nínú ẹsẹ̀ 6, ó sọ fún wọn wípé wọ́n ti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Àwọn tí wọ́n ti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ní ẹsẹ̀ 7, wọ́n ní ìgbàgbọ́ wípé Jésù wá láti ọ̀dọ̀ Bàbá. Ní ẹsẹ̀ 9, àwọn wọ̀nyí ni Jésù ń gbàdúrà fún. Àwọn tí wọ́n gbàgbọ́ wípé ó wá láti ọ̀dọ̀ Bàbá, ó sì ti gba gbogbo ohun tí Jésù sọ. Àwọn tí ó jẹ́ ti Ọlọ́run, àwọn wọ̀nyí tí wọ́n ti gba ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n kì í ṣe ti ayé, àwọn tí wọ́n ti kúrò nínú ayé.
àwọn wọ̀nyí tí wọn kì í ṣe ti ayé, àwọn ni Jésù ń gbàdúrà fún wípé sọ wọ́n di mímọ́. Olùgbọ́ mi, jẹ́ n béèrè lọ́wọ́ rẹ, ǹjẹ́ o ti gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run? Ǹjẹ́ o ti gba Jésù gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run? Ǹjẹ́ o ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀? Ǹjẹ́ ọ̀rọ̀ rẹ̀ ń gbé inú rẹ? Ǹjẹ́ a ti mú ọ kúrò nínú ayé tàbí o sì wà nínú ayé? Ǹjẹ́ o sì jẹ́ ti ayé? Bí o bá jẹ́ ti ayé, ayé yóò fẹ́ràn rẹ nítorí pé o kò bá jìjàkadì. Àdúrà yìí wà fún àwọn tí ó tilẹ̀ jẹ́ pé wọ́n wà nínú ayé gẹ́gẹ́ bí àgbáláyé, àmọ́ tí wọn kì í ṣe ti ayé. Àwọn tí ayé kórìíra wọn. Àwọn tí wọ́n sì mọ ìpọ́njú tí ó wà nínú kí ọmọ Ọlọ́run wà nínú ayé. Àwọn ni Kristi ń gbàdúrà fún. Àwọn tí Kristi ń gbàdúrà fún ni àwọn tí a ti fi orúkọ Ọlọ́run hàn fún wọn, tí wọ́n sì ti pa orúkọ rẹ̀ mọ́. Àwọn wọ̀nyí ni Kristi ń sọ wípé sọ wọ́n di mímọ́. Ǹjẹ́ àwọn kan wọ̀nyí ṣe àpèjúwe rẹ̀? Bí kò bá ṣe àpèjúwe rẹ̀, àti jẹ́ mímọ́ kò lè ṣeé ṣe fún ọ. Àfi kó fi ayé rẹ fún Kristi ní tòótọ́. Àfi kí o darapọ̀ kó jẹ́ ọ̀kan pẹ̀lú Kristi ní tòótọ́. Láì jẹ́ ọ̀kan pẹ̀lú Kristi ní tòótọ́, o kò lè di mímọ́. Àfi kó ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀. Àfi kí o kọ ayé àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀ sílẹ̀. Àwọn tó wà nínú Kristi nìkan ṣoṣo ló lè jẹ́ mímọ́ ní tòótọ́. Àwọn tó wà nínú Kristi nìkan ṣoṣo. Àwọn nìkan ṣoṣo ni a sọ fún wípé kí wọ́n súnmọ́ tòsí kí a lè wẹ̀ wọ́n mọ́. Àwọn nìkan ṣoṣo ni Kristi ń gbàdúrà fún láti jẹ́ mímọ́. Bí o kò bá gbàgbọ́, bí o kò bá tí ní ìrírí ìgbàlà, o kò lè jẹ́ mímọ́. Ìwé Jòhánù orí 15 ẹsẹ̀ 4 sí ẹsẹ̀ 5. John chapter 15 verse 4 to 15. Ó ní ẹ máa gbé inú mi, èmi ó sì máa gbé inú yín. Gẹ́gẹ́ bí ẹ̀ka kò ti lè so èso fún ara rẹ̀ bí kò ṣe pé ó bá ń gbé inú àjàrà, bẹ́ẹ̀ ni ẹ̀yin bí kò ṣe pé ẹ bá ń gbé inú mi. So bí kò ṣe pé a bá ń gbé inú Kristi, a kò lè so èso. A kò lè so èso. A kò lè ṣe ohun kan. Ohun kan tí ó ń sọ náà ni pé a kò lè ṣe ohun kan ní tòótọ́. A lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun mìíràn. A lè dígbọ́n láti fẹ́ràn aya wa. A lè dígbọ́n láti jẹ́ ọmọ tó gbọ́ràn. Ṣùgbọ́n a kò lè ṣe ní tòótọ́. Ó dàbí kí a gé igi kúrò lára, ká gé ẹ̀ka kúrò lára igi ni. Ẹ̀ka tí a gé kúrò lára igi yìí, ẹ mọ̀ pé èso tá a mú lára igi yẹn, a lè mú èso náà ká so mọ́ ẹ̀ka náà, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ṣé ìyẹn túmọ̀ sí wípé èso tá a so mọ́ ẹ̀ka yẹn ó máa dàgbà? Àbí ó máa so èso ìmíì? Èso tá a so mọ́ ara rẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sí? Ó máa jẹrà. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni, o lè dígbọ́n wípé o nífẹ̀ẹ́ Ọlọ́run ní tòótọ́, ṣùgbọ́n tó bá yá yóò farahàn, yóò jẹrà. Yóò farahàn wípé o kò nífẹ̀ẹ́ Ọlọ́run ní tòótọ́. Wípé èso tó wà lára ẹ̀ kò ń ṣe èso tó so. Ṣùgbọ́n tá a bá gbé inú Kristi nìkan ṣoṣo la lè so èso. Kò sí ohun òtítọ́ kankan tí a lè ṣe láì ṣe pé a wà nínú Kristi.
kò sí ohun òtítọ́ kan tí a lè ṣe. A kò lè fẹ́ràn aya wa bó ti jẹ́ ká fẹ́ràn aya wa tí a kò bá sínú Kristi. Gẹ́gẹ́ bí aya, a kò lè tẹríba bó ti yẹ kí a tẹríba bí a kò bá sínú Kristi. A kò lè jẹ́ olóòótọ́ bó ti jẹ́ ká jẹ́ olóòótọ́ bí a kò bá sínú Kristi. A kò lè ṣiṣẹ́ wa bó ti yẹ ká ṣe iṣẹ́ wa bí a kò bá sínú Kristi. Yóò nira fún wa láti ṣe. Ó ní nǹkan táwọn olóyìnbó pè ní natural and mechanical. Àti nǹkan tó yẹ pé àdámọ́ ni. Ó yàtọ̀. Yorùbá gan máa ń pòwe, ó máa ní abínibí yàtọ̀ sí abínítì mi mọ̀ bó ṣe ṣe. Wípé ohun tí abínibí yóò rọrùn fún wọn láti ṣe ju ohun tó ṣe kí ni tó lọ kọ́ lọ. So àwọn tó wà nínú Kristi yóò rọrùn fún wọn láti ṣe àwọn nǹkan wọ̀nyí nítorí pé kò ń ṣe nípa agbára wọn bí kò ṣe nípa agbára Ẹ̀mí Mímọ́ tó ń gbé inú wọn. Gbogbo ohun tí ẹ̀ka ti fi ń so èso àti ibo ló ti wá àti ara igi ló ti wá. Nítorí ẹ̀ ló fi jẹ́ pé tá a bá ti gé ẹ̀ka náà kúrò lára igi kò lè ṣe kí ni kò lè so èso mọ́. Bí kò ṣe pé a wà nínú Kristi ní tòótọ́, a kò lè ṣe mímọ́, a kò lè jẹ́ mímọ́ bó ti tọ́ àti bó ti yẹ. Ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 20 dé ẹsẹ̀ 21. Hebrews chapter 13 verse 20 to 21. Ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn tí inú òkú wá nípa ìjẹ májẹ̀mú ayérayé, àní Olúwa wa Jésù, kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo láti ṣe ìfẹ́ rẹ̀, kó máa ṣiṣẹ́ ohun ti iṣẹ́ ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ nínú wa nípasẹ̀ Jésù Kristi, ẹni tí ògo wà fún láéláé láé àti láéláé. Àmín. Nípasẹ̀ ta ló lè fi ṣe ohun rere o? Nípasẹ̀ Jésù Kristi. Nípasẹ̀ Jésù Kristi la lè fi ṣe ohun tó ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Nípasẹ̀ Jésù Kristi la lè fi sin Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ. Nípasẹ̀ Jésù Kristi la lè fi so èso gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Tó láì ṣe pé a ti pasẹ̀ Jésù Kristi, láì ṣe pé a dúró nínú Jésù Kristi, láì ṣe pé a ti gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́, a kò lè jẹ́ mímọ́ ní tòótọ́. Kí wá ní ohun tí Ọlọ́run ń lò láti sọ wá di mímọ́? Ó ní sọ wọ́n di mímọ́ nínú òtítọ́, òtítọ́ ni ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run kó ipa tó pọ̀ nínú sísọ wá di mímọ́. Bíbélì ní Sátánì ti tàn gbogbo ayé jẹ. Ìwé Ìfihàn orí 12 ẹsẹ̀ 9. Ó ní a sì lé dragoni náà jáde, ejò láéláé nì tí a ń pè ní Èṣù àti Sátánì, ti tàn gbogbo ayé jẹ, a sì lé jù sílé ayé, a sì lé àwọn áńgẹ́lì rẹ̀ jáde pẹ̀lú rẹ̀. Èṣù ti tàn gbogbo ayé jẹ. Ó ti tàn wọ́n jẹ nípa òtítọ́ nípa ìgbéyàwó, nípa òtítọ́ nípa iṣẹ́, nípa òtítọ́ nípa ìbálòpọ̀, nípa òtítọ́ nípa ìsìn sí Ọlọ́run, nípa ìwà dáradára, nípa Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èṣù ti tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Ìtànjẹ Sátánì ó kúnta. Kò sì sí ohun tí Èṣù ò lè lò láti tàn wá jẹ. Kódà ó lo ìsìn tá a sọ pé à ń sìn láti tàn wá jẹ. Èṣù ti tàn gbogbo ayé jẹ. Ṣùgbọ́n ohun tí a lè fi sọ wá di mímọ́, òun náà ni òtítọ́. Ṣùgbọ́n nítorí pé Èṣù ò ní sọ ohun tí Ọlọ́run fẹ́ fún wa, yóò parọ́ fún wa, yóò sọ ohun tó lòdì sí ìfẹ́ Ọlọ́run fún wa. Ohunkóhun tí Èṣù bá sì sọ fún wa, ohun tí a ó fi di àìmọ́ ni. Ìtànjẹ Sátánì ni láti fà wá sínú erùpẹ̀, láti fà wá sínú àìmọ́. Ṣùgbọ́n kí ni ohun tí a lè fi di mímọ́? Òun náà ni ká mọ òtítọ́. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ká mọ òtítọ́ la lè fi di mímọ́.
ká mọ òtítọ́ la lè fi di mímọ́. Ibo sì láti lè mọ òtítọ́ yìí? Ibo láti lè mọ òtítọ́ nípa ìgbéyàwó, nípa iṣẹ́, nípa ìbálòpọ̀, nípa ìsìnsìn Ọlọ́run, nípa ẹni tí Ọlọ́run jẹ́ àti iṣẹ́ tó ti ṣe, nípa ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa. Báwo la sì lè mọ̀ nípa àwọn òtítọ́ yìí? Nínú ọ̀rọ̀ Ọlọ́run nìkan ṣoṣo láti lè mọ̀. So nípa ọ̀rọ̀ Ọlọ́run la lè fi sọ wá di mímọ́. Nípa ọ̀rọ̀ Ọlọ́run la lè fi sọ wá di mímọ́. Fún ìdí èyí, ọ̀rọ̀ Ọlọ́run ò gbọdọ̀ jẹ́ ohun tí a lè fi ṣeré. Bíbélì sọ fún wa wípé ìbùkún ni fún àwọn tí ó ka ìwé ẹ̀rí yìí tàbí ọ̀rọ̀ ẹ̀rí yìí, wípé à ń ka ìbùkún ni fún wa. Mo ń gbọ́ ìwàásù lọ́dọ̀ ọ̀jọ̀gbọ́n kan. Ó ní pé kò ń ṣe pé ká ka Bíbélì kó yé wa lẹ́sẹ̀kẹsẹ̀ gangan ni ìbùkún wà. Wípé à ń kà á, wípé ìbùkún ni. Ó ní ohun tí ó ń ṣe nínú ayé wa wípé à ń kà á. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan ṣoṣo la lè fi sọ wá di mímọ́. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan ṣoṣo ló lè sọ fún wa òtítọ́ nípa bí a ti lè gbélé ayé wa. Kò ń ṣe ìmọ̀ ayé, kò ń ṣe ìmọ̀ ènìyàn, kò ń ṣe ìmọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n, kò ń ṣe ìmọ̀ àwọn tó pera wọn ní àgbààgbà, kò ń ṣe ìmọ̀ bá ṣe ń ṣe nílẹ̀ wa nìyẹn, kò ń ṣe ìmọ̀ àṣà àti ìṣe. Ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run nìkan ṣoṣo lè sọ wá di mímọ́. Nínú ọ̀rọ̀ Ọlọ́run nìkan la lè fi lè rí òótọ́. Nítorí pé ohun yòókù kí ló sọ ẹ o? Sátánì ti tàn wọ́n jẹ. Kò sì sí ẹni tí Sátánì kò tàn jẹ. Kò sí ẹni tí ó lágbára lórí ìtànjẹ Sátánì. Àyàfi ẹni tí Ọlọ́run bá yọ nípa ọ̀rọ̀ rẹ̀ nìkan ṣoṣo. Kò sí ibi tí ìtànjẹ Sátánì ò dé. Nínú ilé ẹ̀kọ́, láàrin ẹgbẹ́, láwùjọ, nínú àṣà, nínú ìṣe, ìtànjẹ Sátánì wà ń bẹ jàǹtìrẹrẹ. Nígbà tó bá sọ pé ọmọ tó bàlágà ló lè gbé ẹbọ yìí, ọmọ tó bàlágà yẹn ohun òṣè kò lẹ́ṣẹ̀ míì. Àwọn bí ọmọ tó ti bàlágà pé ọmọ tó ti bàlágà tó ti mọ ọkùnrin rí kò lẹ́ṣẹ̀ míì. Irú ọmọ bẹ́ẹ̀ ó máa jẹ́ kí ó máa tàn ara rẹ̀ jẹ bẹ́ẹ̀ ni pé òun mọ́. Ọmọ tó ti bàlágà ò parọ́, kò lójú kòkòrò, kò mú nǹkan mọ́ tiẹ̀. Ìtànjẹ àṣà ni. Ìtànjẹ àṣà ni. Ìtànjẹ àṣà ni wípé Ọlọ́run tóbi, ó ga, a kò lè dọ́dọ̀ ẹ̀, ó dàbí iná, a nílò àwọn irúnmọlẹ̀. Ìtànjẹ àṣà ni. Ọ̀nà kan ṣoṣo la lè fi dọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ ọmọ rẹ̀. Kódà Bíbélì sọ fún wa pé Ọlọ́run tọ̀ wá wá nítorí pé kò sí bá ṣe lè dọ́dọ̀ rẹ̀. Nínú Bíbélì láti lè mọ òótọ́. Bí a bá sì kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, kí là ń ṣe yẹn o? À ń fira wa sílẹ̀ fún ìtànjẹ Sátánì. Sátánì yóò tàn wá jẹ. A ó di ẹrú fún Sátánì. A ó di ẹrú fún Sátánì. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Ọlọ́run nìkan la lè fi sọ wá di mímọ́ nípa agbára ẹ̀mí mímọ́. Bí a ti ń ka ọ̀rọ̀ rẹ̀ ni à ń pa wá ní àwọ̀dà láti ògo dénú ògo nípasẹ̀ agbára ẹ̀mí mímọ́. Kí ni ó jẹ́ ká mú lọ kúrò nínú èyí? Wípé ká má ṣe fi ọ̀rọ̀ Ọlọ́run ṣeré. Ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 26. Ephesians chapter 5 verse 26. Kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ọ́ mọ́ nínú àgbàdà omi. Ọ̀rọ̀ la lè fi wẹ̀ wá mọ́. Ọ̀rọ̀ la lè fi sọ wá di mímọ́. Tó tí a bá fẹ́ jẹ́ mímọ́, bí ó bá jẹ́ ẹ̀dùn ọkàn wa láti jẹ́ mímọ́ ní tòótọ́,
A ní láti lu ọ̀pọ̀lọpọ̀ àkókò wa nínú ọ̀rọ̀ Ọlọ́run àti nínú gbígba àdúrà sí Ọlọ́run. A ní láti fẹ́ láti kọ́ láti mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Tá bá fẹ́ mọ̀ òtítọ́ nípa nǹkan, ibo ló yẹ ká lọ? Nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ọ̀rọ̀ Ọlọ́run. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run nìkan ló lè sọ wá di mímọ́. So mo rọ̀ wá ní ọ̀sán yìí àbí ní ìrọ̀lẹ́ yìí wípé ǹjẹ́ a fẹ́ di mímọ́? Ẹnìkan ṣoṣo ló lè sọ wá di mímọ́. Nípasẹ̀ kí ló fi sọ wá di mímọ́? Nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Àwọn wo la sọ di mímọ́? Àwọn tí wọ́n ti gba ọ̀rọ̀ Ọlọ́run ní tòótọ́. Àwọn tí a ti fi Ọlọ́run hàn fún. Àwọn tí wọ́n ti mọ ẹni tí Ọlọ́run ṣe. Àwọn ni à ń sọ di mímọ́ síwájú sí. So fún ìdí èyí tí o kò bá tí ì mọ Ọlọ́run, bí o kò bá tí ì fi ọkàn rẹ sílẹ̀ fún Ọlọ́run, bí o kò bá tí ì di àtúnbí ní tòótọ́, wákàtí ṣí sílẹ̀ fún ọ láti ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Kí o sì gba Kristi gbọ́ ní tòótọ́, kí o ké pè é fún ìrànlọ́wọ́. Nígbà náà ni yóò sọ ọ́ di mímọ́ síwájú sí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ti fi yé wa wípé ẹ̀yin náà lẹ lè sọ wá di mímọ́. Fún ìdí èyí, a ní láti wá sí ọ̀dọ̀ yín ṣaṣaṣa. Ẹ sọ fún àwọn ọmọlẹ́yìn yẹn pé títí di àkókò yìí ẹ̀yin kò tí ì béèrè kankan. Ó ní ẹ béèrè títí ayọ̀ yín yóò fi kún. Bàbá, ọ̀pọ̀ ìgbà la mọ̀ wípé ọ̀dọ̀ rẹ ni òtítọ́ wà. A mọ̀ wípé ọ̀dọ̀ rẹ ni ìyè wà, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ayé àti ẹ̀ṣẹ̀ wọn ó fà wá sẹ́yìn láti máa wá sọ́dọ̀ rẹ. Ṣùgbọ́n ràn wá lọ́wọ́. Pa wá mọ́ kúrò nínú ibi. Pa wá mọ́ kúrò nínú ìtànjẹ ayé. Jẹ́ kí ọkàn wa kí ó fà sí ọ. Jẹ́ kí ọkàn wa ó pòǹgbẹ rẹ àti òǹgbẹ ọ̀rọ̀ rẹ. Àwọn tí a ti gbọ́ ọ̀rọ̀ rẹ ní wákàtí ọ̀wọ̀ yìí, jẹ́ kí ọ̀rọ̀ náà kí ó nípa nínú ayé wa. Má ṣe jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ náà lásán. Àmọ́ jẹ́ a lè mú ọ̀rọ̀ náà lò kí ayé kí ó lè rí ògo rẹ nínú ayé wa. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Èyí ni àbẹ̀bẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.